mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé o. Mo kẹ́yìn olólùfẹ́ mi a kú dédé àsìkò yìí. Oòduà gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè. Ẹ̀yin ènìyàn mi a kú oríire. A kú oríire ti Mẹ́gàràlì wa eléyìí tó ń kọ̀kù gbọ̀n ó máa wáyé. Mẹ́gàràlì yìí ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀. Arọ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè pátápátá kẹ́ ẹ jáde síta ní yanturu. Ẹ̀yin ènìyàn mi, fídíò tí mo mú wá lónìí, ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé tí Yorùbá nation tá a bá dá dúró, a máa lágbára ju China lọ, a máa lágbára ju UK lọ, a máa lágbára ju Germany lọ, a máa wá lágbára ju America lọ. Inú fídíò yìí lẹ ti máa rí. Tẹ́ bá wá wo fídíò yìí tán, ẹ tún wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá Professor Banji Akíntóyè tún sọ nínú interview kan tí wọ́n interview wọn nínú ọdún 2025 tá a wà yìí. Ẹ̀yin ènìyàn mi, ẹ farabalẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká jọ tún wo fídíò yìí kẹ́yìn náà lè mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá tí à ń pariwo pé ká dá dúró yìí tá a bá gbà á tán, ẹ máa wá mọ̀ wípé ètò ti wà ńlẹ̀ tó jẹ́ wípé àwọn ọmọ aládé a máa gbádùn nínú àwọn ètò yìí títí láéláé àtàrọmọdọ́mọ wa ni. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ àjọ wo fídíò yìí. Ní orílẹ̀-èdè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ káàkiri gbogbo orígun mẹ́rin àgbáyé tí wọ́n ti ń sọ èdè Yorùbá yìí tí a mọ̀ sí èdè abínibí tiwa, tí wọ́n sì ní ìgbàgbọ́ pé ilẹ̀ táwọn wà ilẹ̀ Yorùbá ni ní orílẹ̀-èdè mìíràn tí ò ń ṣe Nàìjíríà. Wọ́n believe pé èdè táwọn sọ èdè Yorùbá ni tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n sì ní ìgbàgbọ́ pé ọmọ Yorùbá àtàtà làwọn tó ń wá láti Ilé-Ifẹ̀. Kódà ìlú kan wà tán pè ní Sierra Leone. Gbogbo wa mọ̀ ìtàn Sierra Leone kékeré nítorí Samuel Ajayi Crowther, ṣùgbọ́n ìtàn náà jù bẹ́ẹ̀ lọ. Inú fídíò náà láti fi máa sọ. Ní ìsìn tó máa fẹ́ kí yín pé hello ní orílẹ̀-èdè Sierra Leone, wọ́n ní kú iṣẹ́. Tó máa fẹ́ kí yín wọ́n ní akwáàbà, and orúkọ tí àwọn ń pe Yorùbá tí wọ́n sọ òun ni akú tàbí okú. Ní eléyìí tí wọ́n yọ nínú akú òwúrọ̀, ṣeré ẹlẹ́ẹ̀keje máa yà yín lẹ́nu gan, because orílẹ̀-èdè keje tí mo fẹ́ sọ nínú fídíò yìí official language wọn ò ní Yorùbá. Nǹkan tá a máa ṣe ò pọ̀ rárá. A máa sọ fún yín àwọn orílẹ̀-èdè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń sọ Yorùbá irú eléyìí tí mo ń sọ lẹ́nu yìí, orúkọ tí wọ́n ń pè àti bí ìtàn wọn ṣe jẹ́ nírèfè, òun la máa sọ nínú fídíò yìí. Nǹkan mẹ́ta ni a fi mú àwọn orílẹ̀-èdè yìí. Nǹkan tá a dẹ̀ fi mú wọn ni tó bá béèrè pé their people, their location and their language, mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ jẹ́ Yorùbá. Tó máa ń sọ̀rọ̀ pé their people, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Tó bá sọ their geographical location, ó gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ Yorùbá. And tó bá dẹ̀ ń sọ̀rọ̀ pé their language, ó gbọ́dọ̀ jẹ́ èdè Yorùbá. So criteria mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ fi mú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí mo fẹ́ sọ yìí. And the first one, orílẹ̀-èdè méjì ni máa kó papọ̀ torí àwọn méjì wọ́n ní nǹkan tó jọra wọn púpọ̀. Orílẹ̀-èdè alákọ̀ọ́kọ́ tí máa sọ òun ni Sierra Leone àti Gambia. Ǹjẹ́ ẹ mọ̀ pé orílẹ̀-èdè méjèèjì yìí wọ́n sọ èdè Yorùbá, orílẹ̀-èdè tí à ń sọ yìí, and orúkọ tí àwọn ń pe Yorùbá tí wọ́n sọ òun ni akú tàbí okú. Ní eléyìí tí wọ́n yọ nínú akú òwúrọ̀, akú ọ̀sán, akú alẹ́ tàbí akú ewu ọmọ, akú ewu ọdún. Ní inú greetings làwọn ti yọ orúkọ Yorùbá tí wọ́n jẹ́. So ẹ jẹ́ kí n kàn sọ ìtàn wọn ní kékeré bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ èdè Yorùbá tí ilẹ̀ wọn sì jẹ́ ilẹ̀ Yorùbá táwọn gangan sì jẹ́ ọmọ Yorùbá. Ní 1807 àwọn ìjọba British wọ́n fi òpin sí ríra ẹrú àti ní títa ẹrú. Bẹ́ẹ̀ sì ni torí àwọn tí ò gbọ́ràn ní ìgbà náà tí wọ́n fẹ́ dẹ́kun ìwà ríra ẹrú àti títa ẹrú, wọ́n wá da anti-slavery patrol sí orí coast West Africa ní ìgbà náà. Nígbà tí wọ́n dá sí tán, àwọn tí ò wá gbọ́ ní ìgbà náà wọ́n máa ti kó ẹrú tí wọ́n ti ń lọ, àwọn Royal Navy wọ́n á lé wọn, wọ́n á mú wọn. Àwọn ẹrú tó máa kó ní ìgbà náà ó ní ibì kan tó ń pè ní Freetown nígbà yẹn. Freetown ní capital Sierra Leone ni mo ṣe bá yín sọ̀rọ̀. Ẹ má rò pé mo sọ pé Sierra Leone àti Gambia ni wọ́n sọ èdè akú tàbí okú. Ìtàn fi yé wa pé àwọn ẹrú tó jẹ́ ọmọ Yorùbá tí àwọn ọkọ̀ ojú omi kó lọ sí òkè òkun, ó ní àwọn British Navy ni wọ́n gbà lẹ̀. Àwọn wọ̀nyí sì ni àwọn missionaries kan fi ṣe ìpolongo ẹ̀sìn fún àwa ẹ̀yà Yorùbá.
wọ́n á mú wọn lọ sí Freetown nígbà náà. Freetown ni wọ́n á ti wá kó àwọn ẹrú yìí lọ sí court. Àwọn ẹrú tó máa kó lọ sí court níbẹ̀ ni wọ́n á ti wá dá wọn láre pé wọ́n ti di òmìnira ní tòótọ́. Báyìí ni àwọn Yorùbá ṣe dé Sierra Leone, and mo dẹ̀ lè sọ fún yín pé ní ìgbà náà èèyàn tí ìtàn kọ wípé àwọn Royal Navy gbà lẹ̀ nígbà náà ń lọ sí nǹkan bíi 80,000 people. Ṣe mọ̀ pé population náà really pọ̀ ní ìgbà yẹn, so tó máa wá save èèyàn 80,000 ní ìgbà náà. Kẹwo bí population wọn ti ṣe máa bó ṣe máa pọ̀ tó wíyé máa pọ̀ tó, wọ́n á bímọ, wọ́n á fẹ́ra wọn, wọ́n á ṣègbà, wọ́n á ṣàwò. So àwọn ìlú pọ̀ náà di ẹ̀yà Aku ní Sierra Leone di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Ẹ má gbàgbé pé the same Sierra Leone náà ni wọ́n dá Àjàyí Crowther padà sí. Bí àwọn ti Sierra Leone ṣe jẹ́ nìyẹn. Àwọn ẹlẹ́ẹ̀kejì tí mo máa sọ àwọn náà ní Cuba. Ní Cuba wọ́n sọ Yorùbá, orúkọ tí wọ́n sì ń pe Yorùbá tí wọ́n ní Lakumi. Ní eléyìí tí ọ̀jọ̀gbọ́n kan sọ pé nínú Ọlákúnmi tàbí Lákúnmi, Ọlákúnmi, ṣe mọ̀ pé Làkúnmi, Ọlákúnmi ni wọ́n ti yọ orúkọ tiwọn. Mi really mọ ìtumọ̀ bí orúkọ yẹn ṣe jẹ́, ṣùgbọ́n inú bí tí ọ̀jọ̀gbọ́n kan sọ pé wọ́n ti yọ orúkọ tiwọn nìyẹn. Kì í ṣe pé wọ́n ń sọ Yorùbá tààràtààrà ní Cuba, ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣe òun ni pé tán bá wà níbi ìjọsìn tí wọ́n ti fẹ́ bọ àwọn òrìṣà wa, wọ́n sin gbogbo àwọn òrìṣà tí Yorùbá ń sìn pàápàá ni wọ́n ń sìn ní Cuba, di mú yín sọ fún inú ọdún tàwa yìí. Bẹ́ẹ̀ ni, so tán bá ti fẹ́ sin àwọn òrìṣà, tán bá ti fẹ́ bọ àwọn òrìṣà yẹn, tán ti fẹ́ bọ àwọn òrìṣà yìí ni wọ́n máa ń sọ Yorùbá láti fi bọ́ fún ọ̀fọ̀ pípa, orin kíkọ, àdúrà ṣíṣe, òun ni wọ́n máa ń fìyẹn ṣe ní Cuba. Ní ìtàn bí àwọn tí Cuba ṣe débẹ̀, àwọn tí wọ́n ń kó lọ láti ilẹ̀ Yorùbá tó ń kó lọ sí bóyá Amẹ́ríkà ní bóyá Europe ní, oríṣiríṣi ìtàn ló sọ àwọn débẹ̀. Àwọn kan wà tẹ́ pé wọ́n hijack ship ni, wọ́n sọ fún sailor pé kó sail lọ sí nearest land. So ìgbà tí sailor sail the nearest land, wọ́n bọ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbébẹ̀ ní Cuba. Then àwọn other Caribbean countries náà tí wọ́n ń sọ Yorùbá. Bí ìtàn wọn ṣe jẹ́ ní ìkan lára àwọn ìtàn wọn nìyẹn, torí ṣe mọ̀ pé ìran Yorùbá ní agbára, ìyan akíkanjú ní ìran Yorùbá. Wọ́n máa mú àwọn traders yẹn, wọ́n máa mú wọn nínú ship. Òun ló fà á tí àwọn traders náà wá fi wò pé ẹ̀yin ẹ lè gbọ́n tó wa. Wọ́n náà fi adopt ọ̀nà méjì kan nípa ríra wọn níyè ní alákọ̀ọ́kọ́ tí wọ́n adopt, then ẹlẹ́ẹ̀kejì ni wọ́n fi bẹ̀rẹ̀ sí so wọ́n ní orí kan ẹsẹ̀ kan, orí kan ẹsẹ̀ kan, orí kan ẹsẹ̀ kan, so that kò ní sí means of communication láàrin wọn láti fi pawọ́pọ̀ láti fi ṣe ìjàmbá fún àwọn traders tó ń kó wọn lọ sí òkè òkun. Bí ọ̀rọ̀ tàwọn Caribbeans tó ń sọ èdè Yorùbá, bí ọ̀rọ̀ tí wọ́n ṣe jẹ́ nìyẹn. Wọ́n pọ̀ o, ṣùgbọ́n Cuba nìkan la yìí sọ, mú kàn sọ bí ìtàn wọn ṣe jẹ́ ni mo kàn sọ yẹn. Ṣùgbọ́n eléyìí tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni Togo. Ní Togo, orúkọ tí àwọn ń pe Yorùbá tiwọn òun ni Anago tàbí Ana Ife. Bẹ́ẹ̀ ni, Ana Ife, torí àwọn tí Togo ní ìgbàgbọ́ pé Ilé Ifẹ̀ làwọn ti wá. Ẹ má gbàgbé, mo ti ṣe àṣìṣe kan. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti ń sọ, orílẹ̀-èdè ni mo pe kò ń ṣe ìlú o, gbogbo orílẹ̀-èdè tó yẹ pé wọ́n ti ń sọ Yorùbá láti 18th century pátápátá náà ní ìgbàgbọ́ pé Ilé Ifẹ̀ làwọn ti wá. Bẹ́ẹ̀ ni, so ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Togo. Wọ́n ní ìgbàgbọ́ pé Ilé Ifẹ̀ làwọn ti wá. Tẹ́ bá sì gbọ́ èdè Yorùbá tiwọn àti Yorùbá ti Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó fẹ́ fi gbogbo ara pẹ́ra wọn. Báyìí ni ti Yorùbá tí wọ́n ń sọ ní Togo, báyìí ló ṣe jẹ́. Ẹ̀dẹ̀ má gbàgbé criteria mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ pé òun ni mo fi mú àwọn kìíní ní àwọn tó nígbàgbọ́ pé ilẹ̀ àwọn ni, èdè àwọn ni, ọmọ Yorùbá sì làwọn. Ìlú ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ sọ tó ń sọ Yorùbá gẹ́gẹ́ bí èdè, tí wọ́n sì rí pé ilẹ̀ Yorùbá níbi táwọn wà, tí wọ́n sì mọ̀ pé ọmọ Yorùbá làwọn tó wá láti Ilé Ifẹ̀, òun ni Trinidad and Tobago. Orúkọ tí àwọn ń pe Yorùbá wọn òun ni Yorùbá, Yorùbá ni wọ́n ń pe Yorùbá tiwọn. Èdè Gẹ̀ẹ́sì gangan ni official language ti Trinidad and Tobago. So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìlú karùn-ún tí mo fẹ́ sọ, orílẹ̀-èdè karùn-ún tí mo fẹ́ sọ tó ń sọ Yorùbá, òun ni mo pè ní one African country tó jẹ́ West Africa.
òun ni Liberia. Tẹ́ bá wo orúkọ Liberia, ó wá láti bí liberty, bẹ́ẹ̀ ni orúkọ Liberia ṣe wá. Bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá kan wà tí wọ́n ti serve tán ní ọ̀dọ̀ ọ̀gá wọn, àwọn ni wọ́n dá padà sí Liberia, Sierra Leone, Liberia. Wọ́n jẹ́ ìlú mẹ́ta ní coast yẹn, Sierra Leone, Liberia, Gambia. Almost the same story ni wọ́n ní. Ìjádà kó jẹ́ pé àwọn tí wọ́n ti serve tán lọ́dọ̀ ọ̀gá wọn, tán ti fi ṣe ẹrú tán, bóyá wọ́n ti wá gbara wọn lẹ̀ àbí nǹkan kan, mọ̀ pé oríṣiríṣi policies náà ló wà fún òwò ẹrú ní ìgbà náà. Tí wọ́n ti gbara wọn lẹ̀, àwọn ni wọ́n dá padà sí Sierra Leone, Liberia, Gambia. Kódà orúkọ tí àwọn máa ń pe ara wọn ni crew. And tẹ́ bá wo àwọn tìyẹn dáadáa, àwọn tó ń sọ Yorùbá nù wọn, etí odò, etí omi làwọn ẹ̀yà yìí máa ń wà. Ìtàn sì fi yé wa pé pẹjapẹja ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́. Bẹ́ẹ̀ sì ni àwọn tí mo sì ń sọ fún yín, wọ́n sì wà ní Liberia dìbò yín bá yín sọ̀rọ̀ ẹ̀ pé èdè tí mo ń sọ náà ni wọ́n ń sọ. Gbogbo wọn náà ń ṣe àwọn ẹ̀sìn àbáláyé wa gangan ni wọ́n ń ṣe. Wọn gba ẹ̀sìn tó kù táwa gbà níbí, wọn gbà láàyè ní ọ̀dọ̀, which is the Christian and the Muslim. Wọn adopt traditional religion náà ni wọ́n ṣe ń sìn, which is àwọn òòṣà wa, Ògún, Ọya, Ọ̀ṣun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá gangan ni ẹ̀sìn wọn. Ẹlẹ́ẹ̀kẹfà ni orílẹ̀-èdè kan tó wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa bí. Ó máa ń yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé wọ́n sọ Yorùbá ní Benin Republic. Wọ́n ní over 15 million people tó ń sọ èdè Yorùbá, tó jẹ́ ọmọ Yorùbá gidi. Some believe pé orílẹ̀-èdè àwọn ni ilẹ̀ Yorùbá ní ibi táwọn wà. Wọ́n believe pé èdè Yorùbá ní èdè táwọn sọ. Wọ́n sì believe pé ọmọ Yorùbá làwọn tó wá láti Ilé Ifẹ̀. Ṣùgbọ́n èdè tí orúkọ táwọn wá ń pe Yorùbá tí wọ́n pè ní ànàgó. Wọ́n máa ń sọ pé ó yàtọ̀ sí Yorùbá díẹ̀, ṣùgbọ́n èmi ò rí àtọ̀ ọbẹ̀. Ṣùgbọ́n orúkọ tí wọ́n pè òun ni ànàgó. Tẹ́ bá sì fi etí sílẹ̀ sí ànàgó dáadáa, ẹ máa rí pé ó fi ara pẹ́ èdè Ọ̀yọ́. Ṣùgbọ́n àwọn kan sọ pé ànàgó ìgangan lórúkọ tí Yorùbá ń jẹ́ gangan láti ìgbà ìwáṣẹ̀. Kódà wọ́n ní Ọ̀yọ́ ní Ọ̀yọ́lé nígbà náà, orúkọ èdè wọn náà ni ànàgó. Ṣùgbọ́n ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ ọjọ́ yìí ni, ọ̀rọ̀ ọjọ́ mìíràn ni. So tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín ni lórí ìlú keje tí mo fẹ́ sọ, ó dà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́n pa ẹ̀, ṣùgbọ́n wọ́n máa ń rò pé bóyá irọ́ ni, òótọ́ ni, irọ́ ni, òótọ́ ni. Ìlú keje ni mo ń pè ní Brazil. And mo dẹ̀ lè sọ fún yín pé ìlú keje yìí, òun Yorùbá jẹ́ ọ̀kan gbòógì èdè wọn, which is Yoruba is official language ní Brazil. Yes, ní 2018 ni Ọọ̀ni of Ifẹ̀ gbìyànjú láti lọ síbẹ̀ láti bá àwọn ìjọba wọn sọ̀rọ̀ pé kí wọ́n sọ èdè wa di official language ní ilé tí wọ́n sì gbọ́ sí Ọọ̀ni lẹ́nu. Àwọn náà ní ìgbàgbọ́ pé ibi táwọn wà yẹn ilẹ̀ Yorùbá ni. Wọ́n pe ibẹ̀ yẹn ní Bahia ní Brazil. Dúdú ló pọ̀ jù níbẹ̀. Ibẹ̀ ni ó jẹ́ ibi tí dúdú pọ̀ sí. Ṣé mọ̀ pé dúdú àti funfun ló pọ̀ jù ní Brazil. Ibẹ̀ ni dúdú náà pọ̀ sí jù. And tẹ́ bá dẹ̀ wo official language wọn ní Brazil is Portuguese. Bẹ́ẹ̀ ni. And tẹ́ bá wo àwọn tó kọ́kọ́ fojú gan ní ẹ̀yà tí ń jẹ́ Yorùbá, Portuguese náà ni. Àwọn náà ni wọ́n kọ́kọ́ colonize Benin, náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe alámòjútó Benin Republic. Wọ́n ṣe ìdúnàdúrà. Ẹ má gbàgbé pé nígbà tí àwọn Yorùbá amúnisìn kọ́kọ́ dé, wọ́n ṣe òwò ẹrú náà kọ́kọ́ gbé wá. Ìdúnàdúrà bí wọ́n ṣe máa rí èrè tó pọ̀ lára èrè oko wọn, òun ni nǹkan tí wọ́n kọ́kọ́ bá wá. So kó tó di pé nǹkan yí padà tó fi di pé France gba Benin lọ́wọ́ wọn, òun ni nípa ti Brazil tí mo fẹ́ sọ yẹn. Ẹ má gbàgbé pé official language ni. Ní ẹlẹ́ẹ̀kẹjọ, eléyìí ìlú African country ni, òun ni mo pè ní Ghana. Ìdí tí mo fi Ghana sí ni pé tí Ghana bá fẹ́ kí nìkan lára àwọn èdè wọn, wọ́n á fẹ́ kí pé welcome. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá a máa ní ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ sì ni ní Ghana wọ́n máa fẹ́ kí wọ́n ní akwaba. Kí ni ìyàtọ̀? The same tone mo yẹ kí akwaba ni wọ́n máa sọ ní Ghana. So ìdí ló yẹ kí n fi Ghana sí ẹlẹ́ẹ̀kẹsàn. And mo dẹ̀ lè sọ fún yín pé oríṣiríṣi ìlú náà ni wọ́n ti ń sọ Yorùbá ní Caribbean tí mi dárúkọ ní fídíò bíi St. Kitts, bíi Sardinia. Mo ní orúkọ yẹn pè dáadáa, ṣùgbọ́n àwọn ìlú kan ṣáà wà tí màá fi list wọn sí ìparí fídíò yìí.
tẹ́ pé wọ́n ń sọ Yorùbá gidi irú eléyìí tá à ń sọ ẹ̀ ní Caribbean tí mi dárúkọ nínú fídíò yìí. Bàbá wa ẹ fún dédé àsìkò yìí Dúpẹ́. ẹ kú ọjọ́ mẹ́ta kú ọdún Ẹ kú iṣẹ́. iṣẹ́ ni a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Àmín, mo dúpẹ́ o. adẹ̀kú ti àsẹ̀yìndé tí màmá wa ọdún ọjọ́ àjìnà síra wọn Àmín, àmín. ẹ ṣeun bàbá. Nípa ọ̀rọ̀ ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tá à ń gbọ́ ni pé kò sí nǹkan kan mọ́ awuyewuye lórí ẹ̀ ó ti lọlẹ̀ ipò wo kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ariwo ọ̀rọ̀ Yorùbá nation lọlẹ̀. Ẹni tó bá ló lọlẹ̀ ó ní sáìdì kan kò sáìdì mìíràn. Ní sáìdì tiẹ̀ ó lè dàbí kó lọlẹ̀. Ṣùgbọ́n ní sáìdì mìíràn kò lọlẹ̀ rárá. Gbogbo àwọn ọmọ tó ń wà lórí mídíà, àwọn ọmọ ní mídíà presenters lórí social media, they are working all the time, day and night. Nígbà tí èèyàn ṣí YouTube tó rí wọn lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ and nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó dà pọ̀. I want to congratulate all our people tó wà lórí social media wọ́n pariwo ọ̀rọ̀ Yorùbá wọ́n ṣe iṣẹ́ náà ó ga. Kì í ṣe gbogbo àwọn èèyàn wa ló lè mọ ọ̀nà débi social media. Most of our people don't have telephones. Even when they have telephones, wọn lówó tán lè máa fi ra nǹkan tán lè fi access YouTube, TikTok and so on. So wọ́n lè dàgbọ́. But the noise is going on and it's getting bigger and bigger and more certain, more and more confident. So ká dúpẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn ni wàá sọ fún àwọn èèyàn wa irú ìjà tá à ń jà sókè sílẹ̀ sókè sílẹ̀ ó ṣe máa ń ṣẹlẹ̀. Kò sí àwọn tó jà irú ìjà tá à ń jà yìí tó jẹ́ pé gbogbo ìgbà kò possible. Á dàbí kó lọ sókè díẹ̀ sí dàbí kó tún wá sílẹ̀ díẹ̀. Comes in direction and dé point kan tó jẹ́ pé àwa tí a jẹ́ àwọn organize yẹ nǹkan tá à ń kọjú sí níbí kò ní jẹ́ ká lè wo nǹkan tó wà ní sáìdì. For instance, lẹ́nu díẹ̀ sí two things have been happening. Èkíní, about 2.5 years ago, 3 years ago, a kóra wa jọ àní ó yẹ ká máa ṣèpàdé ká lè máa ṣéyí information ká lè máa ṣàlàyé yẹra wa. A dá bọ́ọ̀dù kan sílẹ̀ tá à ń pè ní Yorùbá Self-Determination Movement YSDM. Bá a ṣe organize a ṣe fún bí ọdún bíi méjì until about 8 months ago. Lẹ́wọ́ wá clear sí mi pé no ìṣe nǹkan tá a fẹ́ ṣe lélẹ́yìí àti méjì. Nǹkan tá a ṣe ni wọ́n so àwọn tó bá wà yẹn á wá dàbí debating society. No, there's supposed to be a fighting movement. So mo wá kọ mẹ́mọ̀ àwa ni ó dà ok gbogbo àgbà pé àti bàbá ń sọ èrò true òkè ṣe nǹkan tá a rò ọjọ́ tá a fẹ́ dá kìíní sílẹ̀. Nǹkan tá a rò ní wípé this will be the fighting center of the struggle. So àwa bẹ̀rẹ̀ sí set up committee ká bá ṣe máa tú sáìdì ṣe bá ṣe máa tú sáìdì ìyẹn gba ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àwa táwa in charge. That's one. Àti wá ṣetán báyìí ṣá o àti wá yanjú báyìí ní gbogbo wa dẹ̀ ń tòsí. Ó sì kù díẹ̀ but ibi tá a ṣe dé báyìí inú wa ń dùn sí. Secondly, a ti kọ lẹ́tà síta ìjọba ayé pọ̀. Àṣà àwọn bàbá wọn ló kún àgbọ̀n ó pọ̀ ní gbogbo àwọn ìjọba tá a rí pé ilé ilé ṣèrànlọ́wọ́ ilé ẹ̀dá ìjọba bá declare country wa ìjọba bá a ti kọ lẹ́tà sí gbogbo ìjọba ayé. A ti kọ lẹ́tà ti Òjó ó dẹ̀ gbúdọ̀ yàtọ̀ sí ti Àjàyí ó dẹ̀ gbúdọ̀ yàtọ̀ sí ti Àìnà.
because kálukú ló yàtọ̀ lápò ara ẹ̀ nǹkan tí a dẹ̀ ń fẹ́ lọ́wọ́ kálukú ó yàtọ̀ látọ̀ sí òsì so à ń láti jókòó ká wo lẹ́tà wọn yẹn dáadáa ká kọ́ ọ̀tọ̀ láàárín pé tá bá ń kọ lẹ́tà bíi pé mi ò kì í sùn mọ́ rárá ni torí a máa kọ lẹ́tà tí a máa wò ó dáadáa tó ṣe ìgbà mìíràn àtàgò bíi 4 láàárọ̀ kí n tó lọ sùn. Tí n bá tẹ̀rẹ̀ lọ sùn níbi aago 11 yẹn tó àwọn tó aago 3 máa ti bí. Akọ lẹ́tà wọ̀nyí. Ṣùgbọ́n a mọ̀ lẹ́tà step 1 nìyẹn. Nígbà tó bá kọ lẹ́tà any one country tó bá kọ lẹ́tà sí this country yìí Russia ni Yugoslavia ni Canada ni kankan tó bá kọ lẹ́tà sí wàá wá farabalẹ̀ wàá wá máa wádìí lọ́wọ́ àwọn tó súnmọ́ ìjọba yẹn lọ́wọ́ àwọn tí ó mọ̀ because alọ́kì àwa ọmọ Yorùbá Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ àwa Yorùbá lọ́kì nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà òní láyé yìí àwa Yorùbá ni bóyá náà ṣe lè rí kọ́ńtì kan tá a lè dé ká má rẹni tá a mọ̀ ní ìjọba ẹni tí mo ti kọ́ ní yunifásitì ẹni tó ti wá sílẹ̀ Yorùbá tó ti lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì Ìbàdàn yunifásitì àbí Lagos University ẹni tí ó ti ṣe pòfẹ́sọ̀ rí wá sí Nàìjíríà àti wọn bá dẹ̀ ti sọ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ń jẹ́ Nàìjíríà that's it. So kò síbi tá a dé ọmọ kan dédé pè mí láti ìlú kan ó ní bàbá òun ò mọ bóun ṣe máa get in touch pẹ̀lú mi tẹ́lẹ̀ òun ti wá àwọn ọ̀rẹ́ òun nọ́mbà òun wá tẹlifóònù nọ́mbà mi ó ní nǹkan tí ó ń jẹ́ kó òun wá èmi ni wípé prime minister ìlú wọn níbí yìí ó sọ pé òun ṣe student mi ní Amẹ́ríkà kì í ṣe Amẹ́ríkà ń bẹ̀ rárá o kọ́ńtì yẹn jìnnà sí Amẹ́ríkà gan o ó sọ pé òun ṣe student mi ní yunifásitì báyìí l'Amẹ́ríkà màá ní ṣé o lè bá wá bàmí wá tẹlẹ lóun ti gba tẹlifóònù nọ́mbà ẹ òun ti wá fẹ́ tẹlifóònù nọ́mbà ẹ láwárí wá sẹ́ǹdẹ̀ sí mi so we could start talking to such a person. Àdé ìlú mìíràn àpàdé ẹni tí èmi àtòun ti jọ ṣe lecturer lọ́mọdé níbi tá a ti káàkiri because a ṣe lecturer káàkiri ayé ni nígbà tiwa nǹkan ò lè bí èso bó ṣe rí ìlú tí mi ò dé ní ayé yìí in my career as a university lecturer púpọ̀ àìdá pé mo lọ present paper ní university ní ṣe conference lórí African history invite me pé kí n wá ka pépà lórí so kíní kan so àmọ̀yàn àwa Yorùbá àmọ̀yàn àwọn kan kọ kíní kan ní yunifásitì kan ní Pennsylvania wọ́n ní the Yorùbá are the most travelled people on this planet the Yorùbá people are the most travelled people on this planet their language and their blood types show up everywhere. Kò sí ìlú náà ṣé ló wá dàbí nǹkan táwọn èèyàn máa ń sọ láyé àtijọ́ tí ò tú ọ̀rọ̀ òyìnbó ò tí ì dé láyé àtijọ́ pátápátá torí àwọn obìnrin wa wọ́n á ṣòwò lọ sọ́tún wọ́n á ṣòwò lọ sósì àwọn ní the greatest traders on the African continent wọ́n á ṣòwò lọ sí Mali sí Mauritania Burkina Faso wọ̀nyí tó ń jẹ́ ibẹ̀ wọ́n àti ìdórúkọ wọ̀nyẹn gbà yẹn o then wọ́n á tún wá ṣòwò lọ sí Chad nílẹ̀ àwọn tó ń gbé Lake Chad area wọ́n á kọjá bẹ̀ lọ sí Sudan ibi táwọn ń pè ní Sudan àti Southern Sudan lẹ́nìí then wọ́n á wá lọ sílẹ̀ Congo wọ́n á lọ sí everywhere Yorùbá people were everywhere so àwọn èèyàn máa ń sọ láyé àtijọ́ pé àtìlú ńlá o àtìlú kékeré o kò sí ìlú tó dé tó ò ní bá Yorùbá
tó o bá ìwọ àjèjì tó o bá ń lọ tó dé ìlú kan tó béèrè tó máa ní kò sí Yorùbá bẹ̀ tètè kẹ́rù ẹ̀ kó kúrò mẹ́. That's it. Láyé àtijọ́ nìyẹn pé àtìlú ńlá àti kékeré àti ilé tó kò sí ìlú tó lè dé kó má rí Yorùbá. Tó bá dẹ̀ wá dé ìlú kan tó bá béèrè lọ́wọ́ wọn bẹ̀ pé òfin ẹ̀rí tán bá ní àwọn ọmọ kan tó jẹ́ Yorùbá tètè kẹ́rù ẹ̀ kó má lọ ó mú ìpẹ́ bẹ̀yẹn ò dáa nìyẹn. Ó fẹ́ dà bẹ́ẹ̀ káàkiri ayé báyìí o. Àwọn ọmọ kan pè mí lóun wà ní Cambodia lórí òkè lẹ́gbẹ̀ẹ́ Himalaya, the highest mountain in the world. Ìkan pè mí lóun wà ní kí lórúkọ ìlú ìgbẹ́ ilé tó wà lórí òkè aeroplane tó máa ń kọlu òkúta regularly. Nepal, ó wà ní Nepal, kí ló wá níbẹ̀? Kí ló tiẹ̀ ṣe mọ̀ pé country kan jẹ́ Nepal? Alákọ̀ọ́dú ẹ̀ síbi ìsẹ́ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ yín. So we are a fortunate race. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀. Therefore, every day more and more, I see more and more evidence of the love of God for the Yoruba people. Ọkàn mi dẹ̀ balẹ̀ sí pé a máa gba àgbàtà àfẹ́. Ẹ ṣeun bàbá. So àwọn kan máa ń béèrè lọ́wọ́ mi pé àbí torí pé ìkan lára wa ń ṣe president Nàìjíríà lárúgbó ṣe pọ̀ wọn ní rárá o, oníkankan ṣe pẹ̀lú ìyẹn o. Oníkankan ṣe pẹ̀lú ìyẹn rárá. And the reason is àwa gbọ́dọ̀ treat Yorùbá man tó ń ṣe president as president of Nigeria. We must treat him as president of Nigeria. Ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ tó ṣe Fúlàní akọ̀lẹ́tà sí. Ìgbà tí Tinubu débẹ̀ tí òkè ṣe Fúlàní tó jára wa akọ̀lẹ́tà sí kò tí ìjọ́jú kan tó lórí àléfà ń gbàdá tí gbé lẹ́tà Yorùbá nation lọ́pẹ́. Àwa congratulations o, inú wa dùn sí ẹ o, òun wá presidency o ti win ẹ o, èèyàn wa ni wẹ́ ẹ̀jẹ̀ wa ni I love ẹ o, inú wa dùn sí abilities ẹ o àti courage ẹ and so on. Ṣùgbọ́n kì í ṣe presidency Nàìjíríà ni Yorùbá ní ìdí o. Ẹnìkan tí Yorùbá ní ìdí ni ajáde ká ní country ara wa. Ká máa ṣètò ara wa bá a ṣe máa ń ṣe àwa Yorùbá máa ń ṣe. Ẹ ká ṣètò kí country prosper we Yorùbá know how to do it. Láti bẹ̀rẹ̀ ayé wa ni. Láti bẹ̀rẹ̀ ayé wa ni. So àwa fẹ́ lo gbogbo ọgbọ́n tó Ọlọ́run fún wa yẹn and the organization and the love of society tó Ọlọ́run fún wa. A lè lọ ní Nàìjíríà. Nǹkan tí àwọn èèyàn wa lè ṣe ni pé kán jọ̀yìn wọn. Tẹ́ ẹ bá jọ̀yìn wọn, ẹ lè ṣara wọn. Àwọn èèyàn wa máa ń bínú àwọn èèyàn wa wọ́n ti dẹni tó ń kówó jọ kí lè wá fẹ́ kán ṣe wọ́n gbé àárín wọn. Wọ́n jọ ń ṣe ní kí ni gómìnà Yorùbá state fi yàtọ̀ sí gómìnà Ìgbò state ló fi yàtọ̀ sí gómìnà Ọ̀ṣun state. They are in the same culture. In the same culture. Duty tiwa ni ká fa àwọn èèyàn tiwa jáde kúrò ní culture burúkú yẹn. Ṣé bàbá bá rẹ̀ǹtì ilé tí bàbá olórí ilé tó bá rẹ̀ǹtì ilé tó dàárọ̀ ọjọ́ kejì tó discover pé gbogbo àwọn ọmọ tó wà ládùúgbò yẹn ló ń mugbó àti pé ó lọ já ẹgba ó wá ń dín ọmọ tiẹ̀ kò rán o ọmọ ẹ̀ á join àwọn ọmọ ìlú kùn yẹn. Kò sí nǹkan tó lè ṣe. The best is pé kó tètè kó family ẹ̀ kó kúrò ńbẹ̀ kó wá ilé lọ sí ibòmíràn. Ẹ ṣeun bàbá. We must leave Nigeria in order to liberate the innermost qualities of the Yoruba people and achieve prosperity for our people. Ẹ ṣeun bàbá. Ọ̀rọ̀ Yorùbá nation kí ni iṣẹ́ tẹ́ fẹ́ rán sí àwọn ọmọ Yorùbá tí ò tí gbàgbọ́ nínú Yorùbá nation? Àwọn tí ò bá ti gbàgbọ́ wọn ò tí gbọ́ dáadáa ni mo dẹ̀ fẹ́ kán fèsì balẹ̀ báyìí kan gbọ́ mi dáadáa. Àdánwò máa ń dé bá èèyàn. Àdánwò máa ń dé bá ìlú. Àdánwò máa ń dé bá odidi ẹ̀yà whole nation. Àdánwò bá àwa Yorùbá níjọ́ tó ń include wa nínú Nàìjíríà.
àdánwò gidi ni. Ẹ̀kíní á bẹ̀rẹ̀ with àwọn òyìnbó tó kó wa mọ́ wọn gan, àwọn òyìnbó gan ẹ̀rù wa ń bà wọ́n ń bẹ̀rù wa. Kì í ṣerú wa, àwọn òwárù wọn ní Áfíríkà, àwọn òwárù wa láfíríkà. Àwọn òwá àwọn tó ti mọ̀wé tán ti rẹ́ yunifásitì graduate láàrin wọn náà ti ṣe, àwa nìkan ní gbogbo Áfíríkà lórí bẹ́ẹ̀. Tó ń gbà táwọn òyìnbó dé ọ̀sán àwọn eléyìí yàtọ̀, we were not expecting people like this in Africa. Àwọn wọ̀nyí ò ní ṣe exploit o. So náà ti bẹ̀rẹ̀ sí ìtẹ̀mọ́ wa. Wá pé àwọn yòókù sẹ́yìn wá sọ fún wọn pé èèyàn burúkú làwọn Yorùbá o, ẹ má súnmọ́ wọn o, wọ́n ti gbọ́n jù o, wọ́n ti jẹ́ kẹ́kẹ́ kan. Nǹkan tí àwọn òyìnbó ń sọ ń gbà wọ́n yẹn ó wà lọ́kàn gbogbo all the other peoples of Nigeria. Against us. We are living with enemies and we must get out. Okay, nígbà tí independence fẹ́ dé, wọ́n ṣe election 1959, wọ́n ṣe election tó máa lead Nigeria to independence. Bàbá wa Awólọ́wọ̀ ṣe campaign tó jẹ́ pé kò sẹ́ni tó rírú ẹ̀ rí in the third world in Africa. So àwọn òyìnbó gómìnà, British gómìnà àtàwọn láti jẹ pàdé pẹ̀lú a lè gbéjọba ìlú ilé àwọn ọ̀rẹ́ wọn rí bí jẹ́ kárí tiwa jẹ́ bẹ́ẹ̀ gbàdúrà independence náà. Therefore àwọn náà fẹ́ máa rí ìdí ẹ̀. Ẹ jẹ́ kó máa campaign ẹ̀ ó yàtọ̀ lóòótọ́ àgbà ṣùgbọ́n àní jẹ́ kó wọlé. Young man kan wà bẹ́ẹ̀ gbà yẹn ó ṣẹ̀ jáde ní University, Oxford University, òun ló ń kọ́ ọ bá fẹ́ ṣòfin òun ló máa ń kọ́ tó náà ó wá ń grumble láàrin àwọn yòókù, láàrin àwọn òyìnbó ẹgbẹ́ ẹ̀ tán jọ ń ṣiṣẹ́ Nàìjíríà. Why are we trying to rig the election against this man? This is the best man in this country. And so on and so forth. So ìjọ kan ó ní ìjọ kan ó ti kọ́ sínú ìwé o, ohun tí mò ń sọ fún ẹ yìí ó wà ní ìwé o. Ó ní ìjọ kan ní Governor General ní kan lọ pè wá. Lọ jókòó síwájú ẹ̀. Smith lórúkọ ẹ̀. Smith. You have a problem. Ọmọ kékeré ni o ṣe jáde yunifásitì ni. Smith, you have a problem. Ó ní òun gbọ́ pé òun gbọ́nbù káàkiri láàrin àwọn ọ̀dà òyìnbó tó jọ ṣiṣẹ́ bíi pé à ń try láti rig the election against this man called Awolowo for the northerners. Only your problem is that gbọ́nbù yóò true. We are trying to rig the lọ́tọ̀. Nǹkan táwọn tó rán wọn wá bí ìmẹ́ka lọ ṣe nìyẹn. So that yes, you have a problem. Yeah, that's what we are trying to do. We are trying to rig it for the northerners. Okay? But you have another problem. Òun ti plan láti set up committee kan tó máa organize bá ṣe máa rí ìdí ẹ̀ gan. Òun dẹ̀ ti mú ẹ sí committee yẹn. So that's your second problem. But you still have another problem. Òun ti wá yẹn as the chairman of that committee. Onígbà tó jáde lórí ní ọ́fíìsì ọ̀sẹ̀ kọ́lẹ̀ orí òkú yìí. Ó ní lálẹ́ ẹjọ́ yẹn òun ronú pé òun ò níṣẹ́ òun á sá lọ. Òun wábì kan sá lọ ní Asia tí wọ́n wá tán nírí o. Ó ní bàtà òun wá sí ronú sí pé the British Empire is very powerful. Á wà òun láwárí o. Òun ò mọ nǹkan tán máa ṣe sí òun tán bá rí o. Tán bá mú un padà o. Ó bẹ́tà kó kúkú lọ ṣe nǹkan tán ní kò ṣe. Ó ní yes, we rig the election. Olóhùn ní chairman àwọn tó rí bẹ́ẹ̀. Wọ́n ṣe ìjẹ̀ fún náà. Oh yeah. So èèyàn bẹ́ẹ̀. Nígbà tá a lè ṣe tá a ṣe constitution tó parí election àti fẹ́ wọnú independence. Àwọn òyìnbó lọ kọ́ sínú constitution. Torí ẹ̀rù bá ṣì ń bà wọ́n náà. Pé tí wọ́n bá lọ àti ṣètò wọn ní bọ́ sí ìjọba kò sọ pé wọ́n tán lè dá.
àwọn náà tán ní election fún wọn ní enough seats ní parliament láti form government. Nígbà tán gbọ́ pé Awólọ́wọ̀ lọ bá Azikiwe wọ́n pé kán discuss ẹ jẹ́ ká ṣèjọba because àwọn méjì tó bá ṣe action group àti NCNC ló parapọ̀ wọ́n lè ṣèjọba, tó bá ṣe NCNC àti NPC ló parapọ̀ wọ́n lè ṣèjọba, ó ṣe action group àti NPC ló fẹ́ parapọ̀ wọ́n lè ṣèjọba, action group ò ní bá NPC papọ̀ láíláí because àwọn wọ̀nyẹn wọ́n ní anything, wọ́n ní any desire for the progress of people, whereas Awólọ́wọ̀ was progress for the people all the way. So ó wà nínú decision action group pé we must never work with the northerners because they are opposed to development and progress. so Azikiwe Awólọ́wọ̀ wá lọ bá Azikiwe pé àwọn méjì tá a bá parapọ̀ lè ṣèjọba. Nígbà táwọn òyìnbó ń bọ̀ the government general sọ ọ̀nà wà lọ bá Azikiwe àwọn abẹ sí threatening àwọn abẹ sí promise nǹkan ńláńlá ló máa dípò kóyè ní Nàìjíríà kankan. Yeah, that is it. Then gbàtà wá gbẹ̀rẹ̀ independence tán ẹ̀rù tó ń ba àwọn British wọ̀nyẹn wọ́n ti wá pàṣẹ ọ̀hún sáwọn Fúlàní náà tó ń gbé ìjọba lé lọ́wọ́. Ẹ̀kínní kí ni wọ́n rí jọ ṣe máa wà níwájú pátápátá gbogbo nǹkan ní Western region ní Western region yá federal government lówó àwọn nìkan ló ní ìwà agbára àwọn yẹn, àwọn ló ní free education education kẹ́lẹ́ kan sọ the others don't have any substance. So a lè fi Western region sílẹ̀ kó máa lágbára bó ṣe wà yìí o, we have to do something about it. Nǹkan tán dẹ̀ wá decide láti ṣe àgbọ̀dọ̀ dá Western region yẹn rú. That's the only way to bring them down. So kí la máa fi dàrú o, wọ́n wá lọ kọ́ sínú constitution ká tó gba independence. Ìjà kankan sí o, ayọ̀ ní gbogbo Nàìjíríà ń yọ̀ pé àfikún bí ẹ̀ka gba independence àti Western region àti Eastern region àti Northern region ayọ̀ ní gbogbo wa ń yọ̀ o. Wọ́n wá lọ kọ́ sínú constitution pé tó bá ní region kankan tó bá dàrú ṣe law and order to break down. Federal government á ní agbára láti lè gba ìjọba region yẹn lọ́wọ́ àwọn ará ibẹ̀ láti lè yan a sole administrator tó máa wá rúùlù ibẹ̀ tó máa suspend the constitution region yẹn, suspend the elected government, àwọn agbẹ̀yìn kan wá federal government agbẹ̀yìn kan máa rúùlù ọ̀dọ́ kan sínú. Gbogbo ayé ló mọ̀ wípé Western region náà ṣe kọ́ síbẹ̀. Bí independence ṣe lọ jẹ́ ariwo bẹ̀ sí sọlẹ̀ wípé Western region is wild west ẹ̀ka kan ṣẹlẹ̀ àwọn students àti àwọn labour union wọ́n demonstration wípé federal government fẹ́ allow Britain kó wá establish a military base ní Nàìjíríà táwọn ò fẹ́. Àwọn students tó ń demonstrate kì í ṣe ọmọ Western region nìkan àti ọmọ Igbo àti ọmọ North náà o ní University of Ibadan ní Nigerian College of Institute and Technology Ìbàdàn gbogbo wọn wá lọ sí Èkó wọn lọ pariwo wọn lọ ṣe so wọn ní Western region ti dàrú. So màmá gbọ́ newspaper àwọn East newspaper àwọn North wọn máa sọ pé wild west wild west. Ẹjọ́ kan náà kan move resolution the National Assembly pé law and order has broken down in Western Nigeria. Why? Because àwọn legislation ń bára wọn jà wọ́n dùn kílé kan bára wọn lọ́bí òní sọ story yẹn pọ̀. Nebalewa prime minister ló wá lọ sí parliament lásán pé law and order has broken down in the Western region. Nígbà ṣe sọ láti bẹ̀rẹ̀. So law and order has broken down in now the constitution of the Western region is suspended. The elected government of the Western region is suspended. So person, leaders of the Western region are now detained. Wọ́n ṣe darí jẹ́ ọ̀nà wẹ̀rú mọ́ nígbà lọ́wọ́ nìyẹn. So
nǹkan wọ̀nyẹn ò lè tán ẹni tó bá àwọn ẹni tó bá dàgbà tó tí gbogbo wọ̀nyẹn ṣẹlẹ̀ lójú ẹ̀ tó gbàgbé torí pé èèyàn àwọn kan wá ń fún ẹ lówó kan pẹ́pẹ́ lábẹ́lẹ̀. You can forget such a disaster in our life, a disaster generated by fellow Nigerians against us. And no. Àwọn kan ní jẹ́ ká lọ restructure ká ní region wa padà. Ṣé nǹkan tó ń ṣe sí wa ní region wa ti tà tí gbọ́dọ̀ wọn lè ṣe ní region wa mìíràn tábà tó ní? Why are we talking as if we have no common sense, as if we have no memory left? So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Àwa Yorùbá, our best is without fighting anybody, without causing any disruption, ká gbogbo ọgbọ́n tó Ọlọ́run fún wa ká fi bára wa jáde kúrò ní Nàìjíríà. That's the answer. ẹ ṣeun. Kì í ṣara wọn. That's the truth of the matter. Lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan tí Western region dá sílẹ̀ wọ́n wá bẹ̀ sí kà. Radio TV, Western WNTV, ó wá di Nigerian television. Western region radio, ó wá di Nigerian radio, national radio. Even Liberty Stadium, over the National Stadium. Yeah. Cocoa Marketing Board, over the Western Region Cocoa Marketing Board, over the Nigeria Cocoa Marketing Board. That's it. That's our experience in Nigeria. So, and we are going to take our nation and get out of Nigeria.